Òní ni ọjọ́ kẹrin oṣù kẹwàá. Èní ni a jọ fi ẹnu kò sí pé a ṣe ìrìn afáralókun ti iléeṣẹ́ Honor FM tí a pè ní work with honour. Work with honour. A ti bẹ̀rẹ̀ o, àwọn èèyàn wa náà lẹ́ ń wò yìí o. Ìyá lọ́ọ̀yà. Ẹ ǹlẹ́ bàbá alátùntò ṣé ẹ tún ń to èèyàn bí báyìí. A tó yàn. Ẹ tó máṣíìnì ẹ tó mọ́tò. A fẹ́ tó bọ́dì yín ni. A fẹ́ kẹ́ wà fix. Ó lẹ́ ń gbọ́n gbogbo ẹ̀yìn ara lé o. Àwọn fẹ́ to bọ́dì, àwọn bàbá alátùntò náà fẹ́ to àwọn bọ́dì gbogbo ẹsẹ̀ tó ti yẹ. Tó ti ẹ̀jẹ̀ tó ti ká lé. Ara tí ó bá wá sẹ́bí tí gbogbo bí tọ́ra wà, wọ́n fẹ́ bá yín dírìlì gbogbo. Ẹ̀yin ẹgẹ́ ẹ wò yà ẹ mo ṣe dúró tó. Èmi ọmọ 18 years. 80-50. A ti bẹ̀rẹ̀ o. Ṣé ẹwọ àwọn èèyàn wa? Ẹ̀wọ̀n o. Oníkálukú lè dúró yẹn o. A ti ń gbáradì láti ìrìn àjò náà bí aṣekọ́pá máa rìn. Àwọn agbófinró iṣẹ́ Honor FM. Ọlá tún ní tí a mú yìí fún rẹ̀. Bàbá àgbàlagbà. Tí màá lọ rú yẹn. Okay. Sports master àbádúró tán ege. Àwọn tó fẹ́ kó wa ní gẹ́gẹ́ lẹ́ ń wò yẹn o. Àwọn tó fẹ́ kó wa ní lẹ́ ń wò yẹn o. Ẹ ṣe gan. Mo ti ẹ̀ ṣe pọ̀ mo ti kí wọn ẹ jẹ́ kí n sọ fún wọn náà.